A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́gọ̀mádẹ àìjẹran ẹdán. Ààrẹ Bọ́lá Tinubu ti fi ìkíni kú oríire ránṣẹ́ sí igbákejì ààrẹ tẹ́lẹ̀ rí Namadi Sambo lórí ayẹyẹ Láwàní gẹ́gẹ́ bí Sardauna Zazzau. Sambo ni wọ́n retí kí wọ́n fi jẹ oyè Sardauna Zazzau láti ọwọ́ His Royal Highness Emir Zazzau Alhaji Ahmed Nuhu Bamalli lónìí ọjọ́ Àbámẹ́ta ọjọ́ 11 oṣù kẹwàá. Ọ̀rọ̀ ìkíni kú oríire ààrẹ Tinubu ni ó wá láti ọwọ́ agbẹnusọ Báyọ̀ Ọ̀nànúgà. Nínú àtẹ̀jáde yìí ni Tinubu ti fìdí ẹ̀ múlẹ̀ wípé oyè Sardauna Zazzau, oyè ìṣẹ̀ǹbáyé tí ó kó ipa pàtàkì nínú ìtàn ẹkùn àríwá, ṣe àfihàn ìgboyà tí Emirate ní nínú Sambo, ìwà ọmọlúwàbí rẹ̀ àti ìgbìyànjú rẹ̀ sí ìlọsíwájú ìlú. Tinubu ṣe àpèjúwe oyè yìí ní mímọ rírì ìgbé ayé ìwà mímọ́ gẹ́gẹ́ bí adarí àti ìfarajìn rẹ̀ sí ìdàgbàsókè ọmọ ènìyàn. Bákan náà ni Tinubu gbóríyìn fún Emir Zazzau lórí bí ó ṣe ń pa àṣà mọ́ láti fi ṣe ìgbélárugẹ àwọn tí ìwà wọn jẹ́ ìwúrí láwùjọ. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Òṣìṣẹ́ ológun 4 ni wọ́n ṣekú pa tí àwọn 5 fi ara pa lẹ́yìn tí ẹgbẹ́ Boko Haram ṣe ìkọlù sí military post ní Ngamodu, ojúnà márosẹ̀ Damaturu sí Maiduguri ní ìjọba ìbílẹ̀ Kaga, ìpínlẹ̀ Borno lánàá ọjọ́ Ẹtì. Ìwádìí sọ di mímọ̀ wípé ìṣẹ̀lẹ̀ yìí wáyé láàrin aago 2 ààbọ̀ òru. Nígbà tí ó ń fìdí ìṣẹ̀lẹ̀ yìí múlẹ̀, alukoro Operation Adinkai Lieutenant Colonel Uba Sani ní àwọn adàlúrú ṣe àkọọ́lẹ̀ ikú tí ó pọ̀. Ó ní àwọn adàlúrú yìí lo àdó olóró, rocket-propelled grenades, armed drones àti command-initiated improvised explosive devices tí wọ́n fi dojúkọ ikọ̀ ológun. Sani ní pẹ̀lú bí ìkọlù yìí ṣe le tó, àwọn ológun fẹsẹ̀ múlẹ̀ pẹ̀lú ohun ìjà olóró tí ó ju ti àdàlúrú lọ tí àwọn náà fi ṣekú pa ọ̀pọ̀ nínú wọn. Ṣùgbọ́n ó ṣeni láàánú wípé ológun 4 bá ìṣẹ̀lẹ̀ lọ, 5 fi ara pa. Agbẹnusọ fi kún wípé àwọn àdàlúrú yìí tún gbèrò àti túbọ̀ ní ìtàjẹ̀sílẹ̀. Ìdí nìyí tí wọ́n fi gbin àdó olóró káàkiri ojúnà Ngamodu sí Damaturu tí ó mú ológun dí ojúnà pa fún ìgbà díẹ̀ láti fi palẹ̀mọ́ ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta tí wọ́n dẹ àdó olóró sí. Lẹ́yìn àṣeyọrí yìí ni wọ́n tó ṣí ojúnà fún ará ìlú àti awakọ̀ láti kọjá. Orísun ìròyìn kan fìdí ẹ̀ múlẹ̀ wípé òkú adàlúrú 15 ni wọ́n kó jọ sínú ọmọlanke tí wọ́n fẹ́ lọ sin papọ̀ lágbègbè Bulawura nítòsí Wasoram. Àwọn awakọ̀ fìdí ẹ̀ múlẹ̀ wípé dígádígá ni ojúnà yìí dí lákòókò tí àwọn ológun ṣe àyẹ̀wò ojúnà. Gbogbo ọkọ̀ ni wọ́n wà kalẹ̀ tí wọn kò lè tẹ̀síwájú nínú ìrìnàjò wọn látàrí àyẹ̀wò àwọn ológun. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Gómìnà láti ẹgbẹ́ alátakò 3 ni wọ́n ti gbáradì àti darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC lọ́sẹ̀ tó ń bọ̀ gẹ́gẹ́ bí ìwádìí ṣe jábọ̀. Lára wọn láti rí gómìnà ìpínlẹ̀ Enugu Peter Mbah àti gómìnà ìpínlẹ̀ Bayelsa Doye Diri. Mbah àti Diri ni wọ́n yàn lábẹ́ ẹgbẹ́ òṣèlú People's Democratic Party PDP. Orúkọ ẹnì kẹta wọn kò tíì farahàn. Ìwádìí sọ di mímọ̀ wípé Mbah ti gba ìbọwọ́lù láti ọ̀dọ̀ àwọn tí ọ̀rọ̀ kàn ní ìpínlẹ̀ Enugu láti gbéra, ṣùgbọ́n Diri ni a gbọ́ wípé ọ̀pọ̀ àwọn ọmọ ilé ìgbìmọ̀ rẹ̀ kò lọ́wọ́ sí i títí kan ẹni tí Diri gba ipò ní ọwọ́ rẹ̀, Senator Seriake Dickson. Láti gbáradì fún ìgbésẹ̀ yìí, wọ́n fi ọjọ́ rẹ̀ sí ọjọ́ Ìṣẹ́gun ọjọ́ 14 oṣù kẹwàá. Ìgbìmọ̀ òṣìṣẹ́ APC gbaṣẹ́ lọ́wọ́ àwọn ìgbìmọ̀ ìpínlẹ̀, yan ìgbìmọ̀ alámòjútó Caretaker Committee. Nígbà tí ó ń fìdí ìṣẹ̀lẹ̀ yìí múlẹ̀, alága ìgbìmọ̀ alámòjútó ní ìpínlẹ̀ Enugu Ben Nwoye ṣe àfihàn ní ìlú Àbújá wípé ọjọ́ Ìṣẹ́gun ni Mbah yóò bọ́dì sí APC pẹ̀lú gbogbo kánsẹ́lọ̀ tí ó wà ní wọ́ọ̀dù 260 àti gbogbo ọmọ ẹgbẹ́ ilé ìgbìmọ̀ 24 títí kan àwọn ìgbìmọ̀ òṣìṣẹ́ PDP ní ìpínlẹ̀. Ó ní ìhìnrere òṣèlú ti bẹ̀rẹ̀. Àwọn lọ bá gómìnà, ó sì gbà láti darapọ̀ mọ́ wọn ní APC. Kò tún ní dáwà, ó ń bọ̀ pẹ̀lú gbogbo ibi PDP pẹ̀kadé ní ìpínlẹ̀ Enugu. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí.
Ààrẹ Bọ́lá Tinubu ti fi ìkíni kú oríire ránṣẹ́ sí alága àti ọ̀gá àgbà fún àjọ ọmọ Nàìjíríà tí wọ́n fi ilẹ̀ òkèèrè ṣebùgbé NIDCOM, Honorable Abike Dabiri-Erewa, fún ọjọ́ ìbí rẹ̀ bí ó ti ṣe àpèjúwe rẹ̀ ní òṣìṣẹ́ ìjọba pàtàkì àti aṣojú gidi fún orílẹ̀-èdè. Nínú àtẹ̀jáde òní láti ọwọ́ amúgbálẹ́gbẹ̀ẹ́ ààrẹ Báyọ̀ Ọ̀nànúgà ni ààrẹ ti ṣe ìrántí àkókò Dabiri-Erewa gẹ́gẹ́ bí akọ̀ròyìn pẹ̀lú NTA níbi tí ó ti gbáradì fún iṣẹ́ ìríjú rẹ̀ ọjọ́ iwájú kí wọ́n tó yàn án sí ilé ìgbìmọ̀ aṣojú-ṣòfin ní ọdún 2003, 2007 àti 2011. Ààrẹ ní Ìyáàfin Dabiri-Erewa ṣe àfihàn ìfẹ́ rẹ̀ sí orílẹ̀-èdè àti ọmọ Ádámọ̀ fún ọ̀pọ̀lọpọ̀ ọdún pẹ̀lú bí ó ṣe mú ìgbáyé-gbádùn àwọn tó kù díẹ̀ káàtó lọ́kùnkúndùn, pàápàá jùlọ àwọn ọmọ Nàìjíríà ní ilẹ̀ òkèèrè. Bákan náà ni ó gbóríyìn fún àfojúsùn iṣẹ́ àti ìdarí rẹ̀ ní NIDCOM bí ó ti ní èyí ti mú àlékún bá ìbáṣepọ̀ Nàìjíríà àti ilẹ̀ òkèèrè fún ìdàgbàsókè orílẹ̀-èdè, pàápàá jùlọ lórí ètò ẹ̀kọ́, ìlera àti eré ìdárayá. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Adarí àjọ Abuja School of Social and Political Thought, Dr. Sam Amadi ti fi ẹ̀hónú rẹ̀ hàn wípé ọmọ Nàìjíríà kò mọ ewu tí wọ́n máa kojú lórí ìyànsípò ọ̀jọ̀gbọ́n Joash Amupitan gẹ́gẹ́ bí alága tuntun fún àjọ elétò ìdìbò INEC. Lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ X ni Amadi ti bu ẹnu àtẹ́ lu ará ìlú lórí bí wọ́n ṣe ń gbóríyìn fún ìmọ̀ rẹ̀ lórí òfin, yálà kí wọ́n máa kì í nílọ̀ láti má ṣi ẹsẹ̀ gbé bíi ti aṣíwájú rẹ̀ Ọ̀jọ̀gbọ́n Mahmood Yakubu. Amadi ní ọmọ orílẹ̀-èdè ń fi ọwọ́ yẹpẹrẹ mú ohun tí ó ṣe pàtàkì sí orílẹ̀-èdè. Ìròyìn jábọ̀ wípé èsì Amadi jẹyọ látara ọ̀rọ̀ tí alága Inter-Party Advisory Council (IPAC) Yusuf Dantale sọ bí ó ti ṣe àpèjúwe Amupitan ní ẹni ìmọ̀ òfin yé dáadáa tí ó sì ní agbára àti ṣe àfọ̀mọ́ ètò ìdìbò Nàìjíríà. Bákan náà, níbi Dantale ti ń dáhùn ìbéèrè lórí ẹ̀rọ amóhùnmáwòrán Arise tí ó ń gbóríyìn fún ìpilẹ̀ṣẹ̀ ìṣèjọba Yakubu lórí ìmọ̀ ẹ̀rọ ìgbàlódé tí Yakubu ṣe àgbékalẹ̀ kí ó tó gbéjọba sílẹ̀, bí èsì ṣe ń jẹyọ lóríṣiríṣi lórí ìyànsípò Amupitan tí Ààrẹ Bọ́lá Tinubu yàn ni àwọn ọmọ ẹgbẹ́ ará ìlú Civil Society Organization CSOs ń ké sí ilé aṣòfin kí wọ́n ṣe àfihàn gbogbo ìgbésẹ̀ screening Amupitan fáráyé rí. Ọ̀rọ̀ CSOs ń wáyé nínú àtẹ̀jáde tí Yiaga Africa ṣe àgbékalẹ̀ fún àwọn akọ̀ròyìn lónìí. Wọ́n ní ìyànsípò tí wọ́n ní gbogbo ìgbìmọ̀ Council of State jọ bu ọwọ́ lù kò ní nǹkan ṣe pẹ̀lú ojúṣe ilé aṣòfin Nàìjíríà láti ṣe ọ̀rínkinnínwí tí ó fojú rí pẹ̀lú Amupitan. Bákan náà ni wọ́n ń ké sí ilé aṣòfin kí ó ṣe àfihàn ètò àgbéyẹ̀wò rẹ̀ lórí ẹ̀rọ amóhùnmáwòrán. Lára àwọn ohun tí CSOs tún fẹ́ kí ilé aṣòfin ṣe lórí ìyànsípò Amupitan ni ìdánwò agbára rẹ̀ láti mọ bí ó ṣe lè kọ ìdúkokò láti ọ̀dọ̀ àwọn olóṣèlú àti láti mú kí ará ìlú ní ìgbẹ́kẹ̀lé nínú àjọ elétò ìdìbò Nàìjíríà. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Àwọn ará Ebonyi ti yẹra kúrò nínú ìfẹ̀hónúhàn tí wọ́n ń gbèrò rẹ̀ tako atọ́kùn ètò lórí ẹ̀rọ amóhùnmáwòrán Arise, Rufai Oseni, lórí gbólóhùn asọ̀ láàrin rẹ̀ pẹ̀lú Mínísítà fún Iṣẹ́ Òde Dave Umahi. Àwọn ará Ebonyi tí wọ́n fi ilẹ̀ òkèèrè ṣebùgbé ni ó ṣe àfihàn yìí lónìí nínú àtẹ̀jáde tí Ambassador Pascal Oluchukwu fi ránṣẹ́ sí akọ̀ròyìn. Èyí ń wáyé lẹ́yìn wákàtí díẹ̀ tí àwọn ọ̀dọ́ kan láti ìpínlẹ̀ Ebonyi lérè àti gùnlé ìfẹ̀hónúhàn láti mú kí Oseni tọrọ àforíjì. Bí a kò bá gbàgbé wípé Umahi àti Rufai jọ ní ìkọlù lórí live television ní ọjọ́ díẹ̀ sẹ́yìn. Nígbà tí ó ń fèsì, Oluchukwu ní ẹgbẹ́ tí ó ń gbèrò àti ṣe ìfẹ̀hónúhàn tako Rufai kì í ṣe aṣojú gbogbo ọ̀dọ́ Ebonyi tàbí ìfẹ́ inú gbogbo ìpínlẹ̀. Ó wá rọ àwọn ọ̀dọ́ Ebonyi ní tòótọ́ kí wọ́n má fi ààyè gba kí ẹnikẹ́ni tì wọ́n gbọ̀ngbọ̀n manipulation, kí wọ́n gbájúmọ́ ọjọ́ ọ̀la wọn, kí wọ́n má sọ ara wọn di ohun èlò láti fi ṣe ìkọlù fún àwọn akọ̀ròyìn tàbí ilé-iṣẹ́ kankan tí ó dúró fún ìwà ọmọlúàbí, accountability and transparency, nítorí
kò sí òṣìṣẹ́ ìjọba kankan yálà tẹ́lẹ̀ tàbí lọ́wọ́lọ́wọ́ tí ó kọjá òfin. Bákan náà ni wọ́n rọ àjọ NBC, BON àti aráàlú kí wọ́n yẹra nínú ìgbésẹ̀ ọgbọ́n àrékérekè ẹgbẹ́ aládàáni kan àti máa dáàbò bo àwọn alágbára ìlú láti má jíyìn iṣẹ́ ọwọ́ wọn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn ṣì wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Dókítà tó ń ṣàmójútó ìlera ààrẹ orílẹ̀-èdè United States Donald Trump ti ní ìlera pípé ni ààrẹ wà, excellent overall health. Dókítà sọ èyí lánàá lẹ́yìn tí ààrẹ ẹni ọdún mọ́kàndínlọ́gọ́rin 79 tí ó jẹ́ ẹni dàgbà jù nínú àwọn ààrẹ adìbòyàn nínú ìtàn US lọ fún àyẹ̀wò ara ẹlẹ́ẹ̀kejì lọ́dún. Òwúrọ̀ àná ni Trump lọ rí dókítà rẹ̀ ní Walter Reed Military Hospital ní Washington. Nígbà tí Trump padà sí ilé agbára White House tí àwọn akọ̀ròyìn béèrè bí ara rẹ̀ ṣe rí ni ó dá wọn lóhùn wípé kòkó lára ọ̀tá le. Nínú àtẹ̀jáde ni dókítà rẹ̀ Navy Captain Sean Babella kọ sí wípé Trump ń tẹ̀síwájú àti máa ní ìlera tó péye. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn ṣì wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Ẹgbẹ́ agbábọ́ọ̀lù Super Eagles ti gbé ìgbésẹ̀ kan súnmọ́ 2026 FIFA World Cup qualification lẹ́yìn tí wọ́n jáwé olúborí pẹ̀lú àmì ayò 2-0 lánàá tako Lesotho. Troost-Ekong ni ó ṣe ìmóríyá fún Nàìjíríà pẹ̀lú bí ó ti gbá bọ́ọ̀lù wọnú àwọn Lesotho tí ìdùnnú àwọn alátìlẹyìn fi ṣubú layọ̀. Lẹ́yìn èyí ni Akọ Adams fi ẹ̀kejì sí i kí Lesotho tó wá tipasẹ̀ Kalake gbá ọ̀kan wọlé. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn ṣì wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi ní ọjọ́ ajé Monday fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójúnà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.